Àtíkù ò lè dípò pírẹ́sídẹ̀ǹtì Nàìjíríà láíláí, èyí ni ìdí o. Ikú ogun ní pa kíkanjú, ikú odò ní pòmùwẹ̀. Ṣèbí gbogbo àwọn ènìyàn ṣe rò pé kinní náà ti tán lára Àtíkù Abubakar ni, ìyẹn igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí. Iṣẹ́ károko kákọbè làdámọ̀ ń ṣe, iṣẹ́ náà ló sì máa ń pa á kanlẹ̀. Gbogbo ọ̀nà ni Àtíkù Abubakar ń wá láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2027. Tí kò bá wá rí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà jẹ ní ọdún 2027, àìfàìmọ̀ kí kinní náà má ṣe òun fúnra rẹ̀ gan léṣe o. Àtíkù tún ti sọ fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá wípé òun yóò tún tukọ̀ ààrẹ Nàìjíríà ní ọdún 2027, ìyẹn lọ́dún tó ń bọ̀ yìí o. Bàbá náà yóò sì di ọmọ 81 years. Ṣùgbọ́n kì í ṣe ọjọ́ orí Àtíkù ló ń ba àwọn ènìyàn lẹ́rù, bí kò ṣe wípé báwo ni ó ṣe fẹ́ tukọ̀ Nàìjíríà tí kò tún ní fi gbági bí àwọn tó ti wà ńbẹ̀ tí wọ́n ti fi gbági. Pàápàá jùlọ bíi wípé ọkùnrin náà fẹ́ da ètò tó ti wà tẹ́lẹ̀ nílẹ̀ rú ni. Ìbẹ̀rùbojo tó tún wá wà ńbẹ̀ náà ni wípé Àtíkù ti ní pé kò kàn òun rárá o, tó bá fẹ́ dàrú kó dàrú. Ó ní ohun tó jẹ òun lógún ni pé kóun ṣáà ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, òun sì fẹ́ kí orúkọ òun náà wà nínú ìwé ìtàn. Ó sì ní pé tóun bá sì ti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àbùṣebùṣe kò sí ogun mọ́, kò sí ọ̀tẹ̀ mọ́, kò sí ìjà mọ́, àbùṣebùṣe. Bẹ́ẹ̀ làwọn kan sì ti jáde tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń sọ wípé aláṣejù gidi ni ọkùnrin Àtíkù yìí. Wọ́n tún sọ débi wípé wọ́n ní nǹkan tó ń ṣe Àtíkù kò ju wípé ìwà ìmọtara-ẹni nìkan ni ó ń ṣe pé kóun ṣáà ti débẹ̀ kóun lọ jẹ tòun kóun ba ibẹ̀ jẹ́ kí ó má wúlò fún ẹnikẹ́ni. Wọ́n ní kí Àtíkù lọ ṣọ́ra ẹ̀ gidigidi gan-an. Wọ́n ní tí kò bá ti jáwọ́ ó máa kan àbùkù. Ṣé ẹ wá rí ohun tó ṣẹlẹ̀ ni pé Àtíkù sọ̀rọ̀ ní orí tẹlifíṣàn Arise ní ọjọ́rú Wednesday. Ibẹ̀ gan-an ló ti ń sọ wípé kò sóhun tó burú níbẹ̀ rárá kí òun tún lọ tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2027. Ó ní ẹ̀ẹ̀kan tó kù tí òun fẹ́ nawọ́ sí ètò ìdíje ipò ààrẹ rèé. Ó ní ẹ̀ẹ̀kan yìí ṣooro náà òun sì gbọ́dọ̀ débẹ̀ ní dandan ni wípé òun ló kàn. Ó ní pàápàá òun mọ̀ wípé àsìkò òun ló tó, òun á sì débẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn ènìyàn kan tún ti jáde tó tún sọ wípé kó má bú Àtíkù o, ohun tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni. Ta ni kò mọgbọ́n ká fi ẹran sẹ́nu ká wá tì, òun náà ń wá àtijẹ àtimu débẹ̀ ni òun náà sì fẹ́ jẹ tiẹ̀. Láti ọdún 2007 ni Àtíkù ti múra tó ti wà lẹ́nu pé òun fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìjàngbara yìí tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé ó ní òun kò ní gbà ní. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa nílé, ẹ gbọ́ ṣé kó débẹ̀?